Mọ̀lánà Sheikh Adam wọ́n dé ayé ní 1917 ni wọ́n bí Sheikh Adam. Sheikh Adam sì kú 1992 bàbá lò 75 years láyé. Mo wá bí gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá láti Ìlọrin dé gbogbo ilẹ̀ Yorùbá ta lẹ́ni tó lè sọ pé òun fojú kan Sheikh Adam rí láyé láti 1970 tó fi di 1992 tó kú ta ló Sheikh Adam ní láìfún lẹ́lẹ̀ rí kò sí òun tọ̀hún tó lè sọ pé òun dá Sheikh Adam mọ́ lẹ́lẹ̀. Farabalẹ̀ afa ayatun kinu o wala ma ṣe ayatun ni o bá ti wí ayatun lẹ́ẹ̀kan já máa fọ̀rọ̀ yẹku ẹni ó bá lóhun rí Sheikh Adam ńlẹ̀ẹ́lẹ̀ rí láti rí gbogbo àwọn ọmọ kéwú àtàwọn ọmọ tí Sheikh Adam bí àtàwọn ọmọ kéwú àti gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ń jọmọ nìyàn tó lo ìṣẹ̀mí ní 19 láti 17 ó fi dé 92 tí Sheikh Adam kú láyé talẹ́ni náà tó lè kó òun fojú kan Sheikh Adam ńlẹ̀ẹ́lẹ̀ rí òun dá mà pé ẹni tán pé Sheikh Adam kọ́dà mọ́ ọ̀mọ́ ìlà báyìí lọ́kọ báyìí láwọ̀ rẹ̀ rí kò sí òun tọ̀hún tó lè kó òun mọ̀ Sheikh Adam. ẹni bá ma Sheikh Adam ó sọ lórí mídíà kó òun rí Sheikh Adam rí ara àwọn àgbàlagbà yà yìí ẹ ń bọ̀ àfààní òfin mọ́ òtún tẹ̀kí yìí lẹ̀ náà má kéwù sí rẹ̀ léṣe ebó ń ké jojúmọ́ torí ọjọ́ ni torí àsìkò ni ẹ̀yin bàbá wa àwọn bàbá wa mi ò ní ẹ̀wọ̀n ajá kí wọ́n àtún wá wí alájẹ Adama tó yẹ pé mo mọ̀ báyìí kọ́dọ̀ ọmọ mi kò sí ẹni ó lè kó òun fojú kan Sheikh Adam rí ara tí Adama kó sí òun gbogbo yín rí òun kò sẹ́ni ọmọ tí ń jẹ́ Adama. Masha Allah. Adama wule ma tó wáyé pé ẹ̀yẹn bá wáyé pé lóòótọ́ lọ bá rí Sheikh Adama rí ni ẹgbẹ́ òkú tán lọ́mọ abu ẹgbẹ́ òkú tán lọ́gbógun tọ́mọ rẹ̀ èèyàn gbọ́dọ̀ dá nábì mà kó gbógun ti ànábì lẹ́yìn rẹ̀ Sallallahu alaihi wasallam. kò sí sàábẹ̀ òun nù sàábẹ̀ kan nù àwọn tó fojú kan nábì ńgbà tí ń bẹ láyé tá nábì wá kú tán tó wá gbógun ti. Masha Allah. kò sí bọ́ọ̀ bá jà wọ́n jà láàrin ara wọn ni wọ́n ní gbógun ta nábì ẹ wo yí àwọn tó gbógun ti Sheikh Adama lónìí ni Sheikh Yusuf al-Qaradawi àfa alágbáwa ni àfa àgbà wọn mazari ni àfa àgbà ni tẹ́nìkan ó kú ǹjẹ́ kò máa súnmọ́ ní méjì báyìí tó kú nísìn Masha Allah. tẹ́nìkan ò lè pín gbà náà òun ti dànù bí mímọ́ àfa gbogbo àgbáńlá ayé ni Sheikh Yusuf al-Qaradawi ó ṣe àwọn mu'allafati tó pọ̀ fi mukhtalaf al-funun Lónìí ara mímọ́. fi mukhtalaf al-funun ó ṣe wá rí ọmọ alárúbáwá kan tó chẹ́rìsì ẹnìkan ní Nàìjíríà ń yà ní òsì torí wọn ò gbà pé àmàkéwù ní Nàìjíríà wọn ò sì gbà pé ẹ̀sìn ń bẹ ní Nàìjíríà wọn rí bí ìgbà tá à ń sì ranù Sheikh Yusuf al-Qaradawi wá ṣe tírà ọwá wo gbogbo Nàìjíríà báwọn àfáà Hausa ti tó tí gbogbo àfáà pọ̀ tó Nàìjíríà Sheikh Yusuf al-Qaradawi ọ̀wárá àfáà kan tó lè kọ orúkọ rẹ̀ sínú tírà ẹ̀yin bàbá ọwá ṣe tírà tí gbogbo àgbáńlá ayé ọmọ kà ọwá kọ orúkọ Sheikh Adamu síbẹ̀ ìgbà tí Sheikh Yusuf al-Qaradawi tí ọwá dákọ Sheikh Adama ọ̀gá mi ló pè Masha Allah. ó ní ọ̀gá mi Adam Abdullah al-Ilori Sheikh Yusuf al-Qaradawi inú tírà rẹ̀ ó kọ Ọlọ́rin bẹ́ nínú tírà Sheikh Yusuf al-Qaradawi ta lójú ó kọ Ọlọ́rin ọwọ́nú rẹ̀ Sheikh Adama nítorí òun ní jẹ́ al-Ilori Rahimahullahu ta'ala. wá ké máa tún tẹ̀kí yìí tó bẹ́ ké Mawtu taqi hayatu la nafada laha qadima taqumu wa hum fi nasi aya'u. ẹwọ nǹkan orúkọ Ọlọ́rin bẹ́nu tírà Sheikh Yusuf al-Qaradawi o orúkọ Ọlọ́rin bẹ́ẹ̀ o ìlú wo ni ó kọ rẹ̀ bẹ́nu tírà Sheikh Yusuf al-Qaradawi gbogbo lẹ Yorùbá àbí ìlú Ìlọrin nìkan orúkọ rẹ̀ bẹ́nu tírà rẹ̀ tí gbogbo ọmọ Lárúbáwá tó bá ka tírà Sheikh Yusuf al-Qaradawi tó fọkọ sí Adamu sí wọn ò bí ọmọ Lárúbáwá dá kọ́ mọ́ dá kọ́ Ọlọ́rin kọ́ mọ́ bẹ́ńsẹ̀ rẹ̀ jáde lẹ́nu. Mawtu taqi. ta ló jẹ́ orí bẹ́ẹ̀ iṣẹ́ ṣe Adamu mọ̀ nípa Mawtu taqi. ọwá kú ń gbò ṣe dáadáa kò ló ń lòkulò bàbá ò ló ń lòkulò wọn àsí lò ọwá kú tán Ọlọ́run wá ní ẹ̀mí tí Sheikh Adama ń lò kó dúrọ́pù ẹ̀ kọ́ má jọ dúrọ́pù ẹ̀mí rẹ̀
tí Ádámù wá drop ẹ̀mí rẹ̀ ẹ̀mí òun ní wá ń bẹ lára bàbá Alágége tó níhun òun ló fà á tí fẹ́ rí i ṣe. hayatun la nafada laha. ẹ̀mí òun làwọn kan fẹ́ dá lọ́nà ń jò ní ìtọ́lọ̀ ní àkèyá kéyá ntọ́ ẹ̀mí yìí sì tún ní tí ó ṣe tọ́pọ̀. la nafada laha. báwo ni Ọlọ́run ti fi ẹ̀mí kalẹ̀ nù ni òun lodò láyé wíwùn wà kéwù lodò láyé ké tẹ́ bá mọ̀ kó lodò láyé náà má kéwù ó láwọn èèyàn ní kú ológun wọn ní rọ́ ní ọmọ lògùn kú kí bàbá ó kú kọ́ mọ́ ọmọ abẹ ilẹ̀ mi fi gùn ní fi tọ́jọ́ ó kéwù nù ni. hayatun la nafada laha. ẹ̀yin jàmáà.